Now, before I address my people, my daddies and mummies and my mates, ẹ kí n ọkọ kí yín dáadáa náà ìkúnlẹ̀ kí yín ni o. Ṣé ẹ rí ìkúnlẹ̀ mi lélẹ̀? Reason is this. Sometimes you lecture people because you are invited to come and lecture them. And most of the times, you lecture people because you want them to learn. Not because you are being chosen to one people, àbí to ṣé òyìnbó yẹn correct ṣé wọ́n bínú o wọ́n ti gbọ́dọ̀ àkóso school to tell them what ẹnìkan bí ẹ lè ṣe lecture pé I just want to kí n sọ̀rọ̀ kí n máa lọ. But sometimes you tell people things they need to apply to their day-to-day activities. Lápẹẹrẹ mùsùlùmí fẹ́ ó kọ ìgangan ló le jù fáwọn mùsùlùmí wọ́n láì irun ni irun leva especially tó bí bá parí period yóò wá máa postpone ìlà ìwẹ̀ lọ́la ìwẹ̀ lọ́tún yóò sì parun ọ̀sẹ̀ kan jẹ́. Náà tó bá ti èmi máa ń gbéra mi ṣépè ni tí ìbá kírun ọ̀la kí nǹkan ṣe mí ìwà àmọ́ rántí pé mo ti ṣépè fúnra mi èpè ni ó mọ̀ keep me going. Now the point is you lecture us about humility, how to do your life. Bóyá o ti lórúkọ ni àbó ti lórúkọ ni. Ṣé wá rí ìkúnlẹ̀ mi tí mo fún yín kó ṣe tó rọ̀ tẹ́ sọ o because you are the true definitions of representative of Islam. Ẹ ń ṣe mùsùlùmí tó sì lẹ́ẹ̀tì pé wá ro tó bá pè mí sí báyìí ìwà wẹ́wọ̀ yín mu ni pé ó tún bẹ́ẹ̀ dọ́ọ̀la tí ó tún kọ́ ní sí kámẹ́rà tí ó tún máa jó. Ṣé àgbẹ̀ máa gbọ́dọ̀ pè mí bẹ́ẹ̀ o question náà mo lè béèrè. Ẹ ń represent Islam lọ́nà tó múnú èèyàn dùn. Martin and kid baby. When it comes to anything that, and I'm telling you today, everybody, the day I stopped to do content from afar, it was Kid Baby that called me. She called me for like 2 hours. Sister Rike, she content yes, you must say. If you need any influencer, I will connect you to them. Stop doing the content and listen to her and I stop. People said, oh, Nilo Rukomo money if you left for long. Over 30,000 people followers unfollowed me within space of 3 days. 30,000. But I did 1.5 about the day. Oloni. So mo kí yín ni o pé kò rọrùn fáwa o wàláhì kò tí àbúrò tí rọrùn fẹ́yìn dáadáa wàláhì kò rọrùn irun àti ìjàn pọ̀ dàmí à lọ sọ́nà á dé báyìí wọ́n sáfúlà ọdíjọ́ kejì. So thank you for keeping this your feet lójú ọ̀nà ẹ̀sìn ẹ wà ní jábọ́ lágbára Ọlọ́run ẹ ti lórúkọ ẹ̀ ní dẹni ẹ̀yìn ó ti lórúkọ orí ohun wádà kò ní jẹ́ sí yín lágbára Ọlọ́run ilé yín ò ní dàrú ọ̀nà yín ò ní dàrú ẹlẹ́ẹ̀kejì thank you for coming out for ATM ànábì lágbára Ọlọ́run lọ́dún tí ń bọ̀ ẹ̀ ní wàánu sáré a máa pè yín ẹ ti máa lékún lówó ẹ lékún lọ́lá ẹ ṣé gan ni thank you so much. Ṣé wàá rí ẹ̀yin èèyàn mi lórí ìjókòó? Thank you so much for coming, thank you for listening, thank you for the audience because I thought everybody would be shouting but ẹ listen ẹ farabalẹ̀. Ọlọ́run ní jẹ́ kẹ́ jọra yín lójú lágbára Ọlọ́run ọkàn yín ó balẹ̀ inú yín ó dùn ó yẹ kó ní Òṣùpá parí ẹ̀ ní àmọ́ síkìrì làwọn ṣe. Thank you so much and salamu alaikum wa rahmatulahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatulahi wa barakatuh. Ẹ bá pàtẹ́wọ́ fún gbogbo àwọn panelists ẹ dákun torí Ọlọ́run lábẹ́gbà tí wọ́n ń padà lọ sí orí ìkàlẹ̀ wọn we say to you all jazakumullahu khairal jaza ọlọ́ba san ilé san lóore. A big jazakumullah khairan to our host, Naija Latifa. May Almighty Allah be with you and your family. Ẹ dákun torí Ọlọ́run ní ìtàn bíbá yìí, a ní parfait fún àwa tí a máa ń jẹ kẹ́lẹ́ máa wò pé kí n náà gbé síbí. Wọ́n ní mí creamy ní gbogbo àtàbá máa ń jẹ eléyìí dáa púpọ̀. Wọ́n ní 3,000 òun lélẹ́yìí. Yogurt náà dẹ̀ tún wà 1,500 naira. Ẹ jẹ́ ká dọ́dọ̀ mí creamy ká débẹ̀. Àwọn tó ní stand ń bí àwọn ìyá wa àlà tí wọ́n ṣe tiger nut yìí àwọn ìyá wa fruit laggies Ọlọ́run ó ṣàlékún dáadáa kò ní jí ó bàjẹ́ wala la ilaha illallah wala muhammadun rasulullah sallallahu alayhi wa sallam. King Zaino, you are highly welcome to the podium. King Zaino jọlọ́kọ́ la wá jẹ o. Ohun tá a wá jẹ pọ̀ gan-an tá a wá jẹ náà tún lè léyìí. King Zaino.